yín ò bá sì ṣọ́ra nǹkan tá a máa sìn wọ́n á gbélé lọ́wọ́ o bó ṣe wà yẹn wọ́n á sọ pé láwọn ọpọlọ tó bá ń sọ̀rọ̀ lórí àwọn ọmọ yìí o kódà ewu ńlá ń bẹ lórí ẹ̀ àmọ́ ẹ má wọ̀ọ́rì tẹ́ bá ti ń bọ̀ ẹ máa mú bọ̀ tọkọ ẹ̀ kò ní fẹ́ gbà o ẹ máa mú bọ̀ tẹ́ bá ti mú wá àmọ́ ìgbésẹ̀ tá a máa gbé lórí ẹ̀ wọn láti wá wọn pé ṣóun lówó lọ́wọ́ òun náà lówó lọ́wọ́ ó máa fún un lówó lókè ó wà lákàntì olówó àbẹ ó sì wà là àbúkọ ẹ sọ̀rọ̀ táwọn bá ti lọ àwọn amú ẹ lọ́wọ́ láti lọ tọ́jú ẹ ó ní ẹni pé ó sì wà là oníjọ́ kejì ìgbà tó kọ fún dé ní ìjọ tó ń lọ iná kó tó padà wá ọjọ́ bí sòrè sòrè ìjọ́ kejì kò ṣe dé nìyẹn ìgbà tó dé wá ní oníṣì dókítà wá sílé ó jẹ́ kó tọ́jú ẹ táyì sí pé wà bóyá káwọn máa kún bóyá hospital yẹn o òun máa pè ó nísìn kán wá gbé ẹ òun ò lè sùn kóbìnrin kan dé ilé òun lọ́pọlọ o àbí kó gún òun ní gò lórí o òun àkáhàn láwọn ní woman to kill me wọn láti máa wọ́n sọ pé ọ̀rọ̀ ọkọ mi tí n bá ti mọ ní ìsìn ìmú dání lọ tọ́jú ẹ kò sẹ́ni tí ó bímọ kú kó má rẹ̀ ẹ́ bó ṣe wà yẹn ó ní ìdí kí ẹ ní àjò tọ́jú ẹ náà ni àbúrò ẹ ní ìwọ tí ń tọ́jú ẹ kó tó di pé ó fẹ́ àjò tọ́jú ẹ náà ni ló bá ní ọ̀gá tí ìgbọ̀nà tó ń gbà tọ́jú náà nílé ó ṣe bá èmi á mú lọ ṣọ́ọ̀ṣì àrẹ̀wò yá ṣùgbọ́n tí má sì ń lọ àjọ máa lọ ẹ má wọ má ṣe yọ ẹ má òun náà ti try démi náà lọ try èmi nìyá rẹ̀ fi lẹ̀ fún démi náà lọ try òun náà ti try òun náà ti gbìyànjú ó ti gbìyànjú jẹ́ kí èmi náà lọ try jẹ́ kí èmi náà lọ tọ́jú ẹ̀ wá ní ok bọ̀ mi tẹ́lẹ̀ àìdí àkẹ́mú lọ yẹn kìíní kan but no problem ṣe máa ní ìdòwò mi tó bá wà fún un bí ó dé sí kò sí wàhálà bá ní mo ṣe 400,000 sí yín so ẹ̀yin lè máa lọ́n ti yín máa mú wá so 100,000 tó transfer sí mi tó transfer sí mi ó ti wà òkè fẹ́mi àti ẹ̀ kí ni fúnra mi náà ní tòun wá bí bá ní are you sure sure bá ní òkè wọ́n ní bó ṣe pè mí nígbà tó jọ́ kejì àwọn ti múra òun náà ti múra àwọn bá wá ó bá ní ó bá fún àwọn ní kìtì ó mú kìtì òsì báàgì ó dàbọ̀ ó bá àwọn débi táwọn mọ́tò àǹtí èdè ṣú ẹ̀kọ́ fẹ́ máa mú lọ jẹ́ máa mú lọ wọ́n wò rí ní báwọn ṣe mú lọ bó ṣe mú lọ táwọn tí mọ́tò àwọn ṣí báyìí ọkùnrin balẹ̀ tòun táwọn wá délé má bẹ̀rẹ̀ sí sun ẹkún kan òdìdíjọ́ méjì lòún fi sunkún pásítọ̀ wa ní ọ̀rẹ́ ẹkún kan lélẹ́yìí ó máa ṣògbàjá ẹ̀ ó máa rẹ́dì bí bẹ́ẹ̀ kọ́ ogun ńlá ló fẹ́ jà yìí ó ní bẹ́ẹ̀ ni sórí àwọn ọmọ yẹn tọkọ rẹ̀ ń lọ yẹn ọkọ rẹ̀ ló tàwọn jikin flusher ilé wọ́n dé tàbí jikin flusher ilé for women ilé fún ẹ̀yìn tí ẹ̀ bá mọ̀ this is for women àwọn tó rà ti testify sí ilé ìfún kòkòrò ní ẹ̀jẹ̀ ṣépèlè bá lélẹ̀ liquid and powder omi ṣépèlè bá liquid ẹ̀lẹ̀ ṣépèlè bá èyí typhoid ni malaria ni kò tó iṣẹ́ fún mi lé òní ọ̀rọ̀ wà lórí ẹ̀ o ṣépèlè bá ọ̀rọ̀ wà lórí ẹ̀ gan èmi òní ọ̀pọ̀ ẹ̀yìn special lélẹ̀ ṣẹ́rí nílà lélẹ̀ 25,000 kékeré ẹ̀rì 20,000 naira ọ̀pọ̀ ẹ̀yìn special òní fẹ́yìn tẹ́ ní pé àkífi price sí òní kò sí kọ́tà àìdí bẹ́ẹ̀ jiclin kékeré lélẹ̀ jiclin flusher òní kékeré ẹ̀ lélẹ̀ ṣẹ́tìrì báyìí jiclin blood flusher ó tó ní prostate ni prostate enlargement ni tó ní àwọn kọ̀ọ̀kan tó ń wọ́ọ̀rì ẹ̀ lágọ̀ọ́ ara onílé gbogbo níṣẹ́ ká máa pè é jiclin flusher ni blood flusher ni kékeré ẹ̀ ní láìní ṣẹ́tìrì 30,000 lélẹ̀ òní nǹkan tó ṣiṣẹ́ fún pọ̀ àmọ́ always guide lélẹ̀ always guide lélẹ̀ ṣẹ́tìrì báyìí always guide ní ẹlẹ́rọ ọtí sí ẹlẹ́rọ omi sí àwọn tó rà ní testify sí so ti yẹ yín àti ní ulcer powder o infection ilé infection liquid ni o ṣẹ́tìrì infection òní kékeré ẹ̀rì òní kíni white la fi rọ o kọlọ ẹ lélẹ̀ kọlọ infection powder nílé kíni white la fi rọ kọlọ ẹ gangan lẹsìn wò yìí ṣẹtìrì kọlọ tiẹ̀ lélẹ̀ kíni white la fi rọ kọlọ ẹ lélẹ̀ ṣẹtìrì kékeré ẹ lélẹ̀ kékeré ẹ 20,000 ilé 25,000 naira ni kékeré ẹ 15,000 ilé 25,000 naira kékeré ẹ 15,000 ilé 25,000 naira ṣẹtìrì bẹ́ẹ̀ superman lélẹ̀ o fẹ́ ta àtàkàn jẹ gbọngbọngbọn o fẹ́ balẹ̀ òbò jẹ fẹ́yìn tẹ́ bá ní diabetes powder rẹ̀ diabetes powder lélẹ̀ òní ẹ̀ka sílé iṣẹ́ ló wá ṣe maps ṣẹtìrì powder for diabetes detox powder lele detox detox powder ṣẹṣẹ rí báyìí ẹ̀kọ́ sílé ṣe ló wá ṣe mọ́ ẹ̀yin tẹ́ bá ní fibroid nǹkan tẹ́ máa dé lélẹ̀ fibroid powder lélẹ̀ 25,000 naira ni tẹ́ bá ti ra ilé ẹ̀ka máa ní fibroid powder ó ní ṣẹ́tìrí ẹ̀ máa rà pẹ̀lú ilé
tó bá ṣẹlẹ̀ lè báyìí pẹ̀lú liquid ilé lè máa rà pẹ̀lú infection yìí èmi máa rà pẹ̀lú ẹ̀ kọ́lù ẹ̀ ní o kọ́lù ẹ̀ gẹ́gẹ́ ilé bó ṣe black lélẹ̀ inú kí ni white lárọ́ sí so ṣe ti rí báyìí. inú tó tọ̀nà fi hàn ní pọkọ rẹ tó ní ẹbí kan sí ibì kan ẹbí kan sí ibì kan ẹni tó kó bá lẹ́bí kan sí ibì kan ṣé èmi wà ní káwọn máa gbé ọmọ tèmi lọ fẹ́ bí kan ọkọ ẹ̀ gan bó ṣe wà yẹn kò wà ní right sense ẹ̀ ọkọ ẹ̀ náà ti bọ́ sínú káńpẹ́ ìwọ ló máa jà fọ́kọ ẹ̀ tó máa jà fún rẹ̀ torí kò wà ní right sense ẹ̀ kò wà ní right sense ẹ̀ ó ti múlẹ̀ pásítọ̀ ó ti múlẹ̀ o ìyàtọ̀ tó wà lẹ́yìn wọn náà kọ́ mú un náà wọ́n ní wọ́n ti ṣọ́ọ̀ṣì aláṣọ tó ń wọṣọ white o aṣọ ara ni o àwọn máa ń ṣiṣẹ́ kándù wọ́n kọ́ mú un náà wọ́n lọ ṣiṣẹ́ fóun lágbèjù bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn fóun báyìí lọ ní pátápátá iṣẹ́ yẹn fóun tara tú òun wọ́n á ní kó tó kú bẹ́ẹ̀ ni pé ní èní sí ọ̀la ọkọ ẹ̀ máa pè é kó máa bù kíkankíkan kódà á pè é wípé ara àwọn ò yá kíkan so má lọ o tó wá ti ń pè kíkan má lọ o torí pé ó jíjọ́ ẹ̀sùn láti lọ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ara máa ní ẹ̀rí ọkọ̀ ní jẹ́ kó gbádùn o sì gbọ́dọ̀ lọ òun ò lọ láti ṣègbà fóònù lọ́wọ́ ọ̀nà pa fóònù fọ́fẹ́ bóun sọ̀rọ̀ fóònù àǹtí ló ń pè sí spíkà ló dẹ̀ ń gbé sí mo sọ pé fóònù òun kì ní bátìrì ẹ̀ ti bàjẹ́ so àfóònù àǹtí òun ló ń pè sí wọ́n ní ó gbọ́dọ̀ fojú kan àǹtí òun rẹ̀ ní fóònù tó kámẹ́rà just like fóònù ni so fóònù tó wọ́n ti pa ń gbélẹ̀ wọ́n ní let me see your face náà òun ò ní lọ fi ọ̀sà bẹ́ẹ̀ nìkan pè mí fẹ́ rí ẹ òun wo má worry I am fine here at least máa lóye month kí n tó padà wá a month do you want to kill me wọ́n ní month kí n tó padà wá oníbò ń ṣe lọ nìyẹn nígbà tó wọ́n ṣáà ń tọ́jú òun ní church yẹn wọ́n ṣiṣẹ́ oríṣiríṣi fóun àwọn sọ gbogbo alásọtẹ́lẹ̀ wọnú àsọtẹ́lẹ̀ wọ́n sọ fún òun pé ibi táwọn ọmọ òun wà wọ́n wà save o wípé but kóun ní sùúrù kó má bàa gbé gàtọ́ máa sìn léhùn lọ́wọ́ o kó tóun bá padà lọ sí èkó kó má bàa sọ nǹkan kan o kó má bàa já o kóun ṣe kóun ti gbàgbé ọ̀rọ̀ àwọn ọmọ yẹn o ó ní àmọ́ every Wednesday kóun máa gbàwẹ̀ àtàdúrà wípé ibikíbi táwọn ọmọ òun bá ti wà kí Ọlọ́run kó lọ ṣàwárí àwọn ọmọ òun ọba tó ṣe àwárí àké nínú odò kó wá ṣàwárí àwọn ọmọ òun ọba tó fi okò kékeré tó fi wú àké jáde nínú odò kọ́lọ́run kó ṣàwárí àwọn ọmọ òun pé kó máa gbàdúrà ó jẹ́ fún oníṣẹ́ báìbù tó máa kà oníṣò báìbù yẹn bẹ̀rẹ̀ lòun ti ra báìbù òun báìbù tẹ̀tẹ̀lẹ̀ òun ra báìbù ń bẹ òun rà wọ́n sọ pé tó máa kà wọ́n ṣe gbẹ fóun wọ́n fomi rẹ̀ wọ́n fóun lóróró kóun tó padà lọ bójú òun ti yàtọ̀ wọ́n ní ó máa padà lọ torí àwọn ọmọ wọn ní kóun fi wọ́n lẹ̀ níbi ọ̀dọ̀ bàbá wọn náà wà gbogbo bóyá kò sí kóun bẹ̀rẹ̀ nínú láìfín bí bóyá kóun lọ kọ̀ mí àǹtí òun náà sọ pé bí a ká ṣe bẹ́ẹ̀ pásítọ̀ ní rárá o àwọn ọmọ tó fílẹ̀ yẹn o gbọ́dọ̀ gba ọmọ yẹn padà kúrò nínú o gbọ́dọ̀ gba ọmọ yẹn padà o but tó ń pa ní sùúrù ni pásítọ̀ sáà bóun sọ̀rọ̀ pé ibi ilẹ̀ máa ń bọ́ ọmọbìnrin àtọmọkùnrin náà wàá gbá àwọn ọmọ yẹn padà ní bó ń ṣe lọ nìyẹn nígbà tó ń débẹ̀ padà tó ń délé ọkọ òun ní I'm happy to see you bọ́kàn ń ṣe irú ìgbà ní pẹ̀lẹ́ ó lè tó wá ṣe kíní sí òun wà nílé òun obìnrin nípa àwọn ọmọ ọmọ every Wednesday àwọn àtàdúrà ọba tó ní ọkàn bá ti jù yìí ọba tó gbà fún ilẹ̀ Israel fún àwọn ọmọ Israel ọba tó gbóògùn dìde tókùn tètè dà ibi tí àwọn ọmọ bá wà Ọlọ́run pèsè ẹ̀wù mú àwọn ọmọ wá olú àmọ́ ọmọ wá every Wednesday báyìí tó máa ti di lóru àwọn agbàdúrà bí tó kàn bá ti sun lé báyìí òun agbẹ́ràdúrà pásítọ̀ náà bá òun gbàdúrà mi tán wá àǹtí òun náà gbàdúrà mi tán wá ó ní ọkọ̀ òun jáde pé òkè ó gba ṣọ́ọ̀bù fún òun ó ṣe gbogbo ẹ̀ òun ṣiṣẹ́ òun ló ń bẹ̀ òun ti wà òkè wọ́n tọkàn bá wáyé tó máa ń pé tó máa fi pé kó jẹ fọ́ ọkàn òun káwọn lájọṣepọ̀ ó máa gbọ́ ó mi waste spam mi o ó bẹ̀rẹ̀ àjẹ́ àyìn wípé tó bá ti ṣe kọ́ńdọ̀m òun ò lè bẹ́ẹ̀ sùn òun nígbà kó tó lóyún kan ọmọ yẹn tó lọ kú dànù ó lọ sọ pé ṣé ìgbàdúrà kó máa bí àbíkú ni ní olóhùn ti gbọ́ ọlọ́pàá òun bóun sùn flesh to flesh mọ́ tó bá ti lọ kọ́ńdọ̀m kò ní bóun sùn àṣé ti bí family mi tò ní lọ́hùn náà sọ fún pé kò pé kí n má bí mọ́mọ́ àǹtí ṣeun pé kí n má bí mọ́mọ́ mi ò mọ̀ ó wá jọ́ kan gbà tí mo gbà àrà àtàdúrà yìí tán so òun ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bóyá ọkọ̀ òun ṣí fóònù lẹ́ẹ̀ni kíní kan ó ṣáà gbé fóònù yẹn ó bá jáde gbé fóònù yẹn lẹ̀ ó bá rí pé fóònù yìí wà ṣíṣí kí ló ṣẹlẹ̀ òun bá chẹ́kẹ̀ òun gbà tó máa chẹ́kẹ̀ òun bá rí fọ́tò àwọn ọmọ
fọ́tò àwọn ọmọ nínú orí fóònù ọkọ òun òun dẹ̀ kí yẹn fóònù ọkọ òun tẹ mọ password ẹ̀ mo bá rí fọ́tò àwọn ọmọ yẹn first born ó jọ ọkọ òun níbi pé òun rí fọ́tò àwọn ọmọ yẹn mẹ́ta ìkejì yẹn kékeré yẹn sì kéré ní tiẹ̀ òun sì ń bẹ̀ mẹ́ta yẹn tó yẹn fọ́tò ọkùnrin méjì obìnrin kan ṣé wàá rí obìnrin tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni kóun ṣe ha òun pọ̀ sílẹ̀ ni ó ní mo sáré mu yẹn transfer sórí fóònù òun delete ẹ̀ parí ẹ̀ orí gbogbo àwọn fídíò yẹn fọ́tò yẹn òun transfer sórí fóònù òun nọ́mbà kan tóun bá bẹ̀ tóun bá nọ́mbà ìbí nọ́mbà pé tó fi my treasure ló fi store ẹ̀ ó ní òun wá nọ́mbà yẹn òun wá save ẹ̀ sórí fóònù òun save ẹ̀ sórí fóònù òun fi sórí fóònù wá send ẹ̀ sáǹtì òun ní message pé nọ́mbà yìí o pọ́npọ́n rí kán save ẹ̀ sọ́dọ̀ wọn o wípé ọ̀rọ̀ wà lórí ẹ̀ o gbogbo tó wà lóhun òun ṣàkópè níbi tóun ti ń ṣe lọ òun jọ lórí WhatsApp yẹn lórí WhatsApp tóun ti rí bí picture àwọn yẹn níbi fóònù yẹn ṣe lọ́ọ̀kì mọ́ lọ́wọ́ ni fóònù lọ́ọ̀kì mọ́ lọ́wọ́ ó ní bó ṣe ń fòkè òun wá tẹ̀ ẹgbẹ́ tó bá dẹ̀ lọ síbẹ̀ tó bá dé kóun wà lórí WhatsApp yẹn pé fóònù yẹn lọ́ọ̀kì mọ́ lọ́wọ́ ó ní máa kóun ti débi fọ́tò yẹn ó ní kí lóun fẹ́ ṣe o ó ní bó ṣe pa òun pa fóònù yẹn nìyẹn òun bá mú fóònù yẹn òun bá jù ú síbi àbẹ̀bí tó háìdì tó kó máa ń lọ bẹ̀rẹ̀ bí wardrobe ẹ̀ tí máa ń kó aṣọ ẹ̀ sí wọ́n á lọ síbi ẹ̀yìn wọ́n á jù síbẹ̀ wọ́n gbà tó dé wáyé pé òun wá fóònù yín gbọ́dọ̀ fi sí ó sọ pé wà ní ilé òun rí o fóònù mi rí fóònù yín o ní fọ́tò àwọn yẹn tó ń rí inú òun dùn ó ní ìsìn pò náà fáwọn ọmọ yẹn fáìn gan ó ní bọ̀tì obìnrin yẹn tó fi mọ̀ pé àwọn ọmọ òun ni wọ́n ló jọ̀ ń bí òun rí ibi tó wà tí àbáwọn ti ya fọ́tò ibi táwọn àti wúmà yẹn ya fọ́tò ibi tí àbáwọn àti wúmà yẹn náà ti ya fọ́tò òun rí inú ilé tó ń wà òun rí bó ṣe ṣe ó lóun dé ń gbé nu two bedroom bíbá ó lọ́kọ̀ òun ó ní dédé wà ní mansion ni ó ní òun ní òun ò rí olúwa wa ó ṣàwọn wá ó ń pè nígbà yẹn ó ń pè ń ríngì but kò mọ̀ tó ó ń ríngì o gbogbo nílé kò mọ̀ tó ti ń ríngì mi ò rí fóònù yìí ẹ wá dáadáa mi ò rí fóònù yìí ẹ wá dáadáa lọ́kọ̀ tó yá ìjọ́ kejì fóònù yìí wà ríngì ni bí a bá tu ẹ̀ sí ló òun mọ̀